ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kano ìyẹn Kano Islamic Police wọ́n ní wọ́n ti arrest àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n ṣe torí pé wọ́n ń jẹun níta gbangba nígbà tí ààwẹ̀ Ramadan ti ń lọ lọ́wọ́. dandan wá láwẹ̀ ní kò máa yé ní báyìí o. wọ́n ní pé àwọn 9 yìí obìnrin 2 péré ní bẹ́nu wọn ọkùnrin 7 wọ́n ti kó gbogbo wọn pátápátá wọ́n sì ti kó wọn lọ sí àgọ́ wọn tó fẹ́ lọ dá sẹ̀ríà fún wọn látàrí pé wọ́n ń jẹun nígbà táwọn ẹlòmíín ń gbàwẹ̀ lọ́wọ́ ṣọ́ràn yàn ni. wọ́n fẹ́ káwẹ̀ mọ́ gbó àwọn. kò máa yé ní báyìí. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni. àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n wọ̀ ti gbẹ́sẹ̀ lé físà àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan látàrí wípé wọ́n fura sí wọn ò wípé àwọn gan ni wọ́n ń ṣe alamí fún àwọn agbésùmọ̀mí nínú àwọn Boko Haram lórílẹ̀-èdè Nàìjíríà kódà wọ́n ní àwọn gan ni wọ́n fi owó ránṣẹ́ sí wọn látọ̀hún sí orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀mọ̀pá tí wọ́n ń sọ náà pé ibo ni gbogbo wọn ti máa ń rí àwọn owó tó fi ra gbogbo àwọn ohun ìjà gbogbo àwọn alùpùpù tí wọ́n ń lò afẹ́fẹ́ ti fẹ́ báyìí àti wá rí fùrọ̀ adìyẹ wo nǹkan kì í sẹ́sẹ̀ ràgó. ẹ̀yin èèyàn ǹjẹ́ ẹ ti gbọ́ ọ pé kí ni El-Rufai bó ṣe ń bọ́ kò lọ́wọ́ àwọn àjọ EFCC báyìí ṣe làwọn àjọ DSS wọ́n tún ṣe kí ni wọ́n tún gbà mú pákó from pan to fire kọ́lọ̀ ọba Èdùmàrè ó jẹ́ kí El-Rufai kó bọ́ ń bẹ̀ ni. bábí ǹjẹ́ ẹ ti gbọ́ o pé kí ni o. wọ́n mọ̀ gé ọba aládé kan wọ́n ní àwọn ni wọ́n pa á wọ́n fọ́ orí rẹ̀ yẹn inú àwọn agbésùmọ̀mí wọ́n ní wọ́n kàn yàbọ̀ ààfin mọ̀ ní níbi tó bá jókòó sí jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ kódà wọ́n ní wọ́n yìnbọn mọ́ba ọ̀hún ó ṣọ̀dé èṣí o wọ́n ní ìyókù ẹ̀ta ọ̀gbọ̀n wọlé o ẹ̀yìn èèyàn ìròyìn ọ̀hún ó lágbára àgbàdà bọ̀. tó ẹ̀yin èèyàn wa bó ti ṣe ń lọ lágbọ̀tọ̀dọ̀ tí ń bẹ̀ wọ́n káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́sí láǹfààní láti darapọ̀ mọ́ wa láti máa gbọ́ ètò yín ètò wa ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ǹjẹ́ ẹ ti gbọ́ ṣẹlẹ̀ tá a mú wá lónìí ó kẹnu ó fẹnu ó tún ṣe kí ni ó tún lọ́ọ̀rìn ẹ bá wọ́n nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹja tó sáré gbé yín débẹ̀ ṣáájú àkókò yìí kọ́ ẹja sáré dójú ọjà náà à ń bọ̀ ẹ má yí kó mẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ìpínlẹ̀ Kano mà ní wọ́n ní àwọn Kano Islamic Police tí wọ́n ń pè ní Hisbah wọ́n ní ọwọ́ wọn tẹ àwọn tí ò gbàwẹ̀ o ṣé dandan náà fi ń gbàwẹ̀ ni torí ilé ní agbára o wọ́n ní àwọn tí ń jẹun tó ń jẹun lójú gbangba wọ́n ní wọ́n ń jẹun ní public space pé lọ́sàn-án gangan ọ̀sán gẹ̀rígẹ̀rí ni wọ́n ń jẹun tiwọn nígbà táwọn kan ń gbàwẹ̀ lọ́wọ́ àwọn ilé wa ń yọ̀sán mi àwọn ń yọ̀sán tiwọn wọ́n ní pé eléyìí ò bófin mu o nílẹ̀ Haúsá lọ́hùn kò tọ́ súnà ó ní kò tọ́ súnà torí pé kí ni wọ́n ní òfin sàríà lọ ni wọ́n practice lókè ọ̀yà lọ́hùn fún díẹ̀ yìí ńkọ́ wọ́n ní kò sẹ́nikẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó kàn déédéé máa jẹun káàkiri nígbà táwọn kan ń gbàwẹ̀ lọ́wọ́ ìpínlẹ̀ yìí kò gbé ọ̀rọ̀ mùsùlùmí kò gbé lárugẹ ara bí tí ń wò mọ́. nínú àwọn òpó 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó di òfin mùsùlùmí mú pé àwẹ̀ Ramadan ó jẹ́ kan gbòógì lára wọn tó sì jẹ́ pé wọn gbọ́dọ̀ fi ṣeré tàbí kó fi tayán rárá bí tí ń wò mọ́. wọ́n wá ní pé àwọn Hisbah yìí ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní káàkiri tí wọ́n ń lọ sọ́tún tí wọ́n ń lọ sósì gbogbo ilé oúnjẹ pátápátá ibi tí wọ́n ti ń gbafẹ́ tó ti ń ṣe gbá tó ti ń ṣàwo gbogbo bẹ̀ pátápátá ni wọ́n ti ń rìn káàkiri láti rí bóyá ẹnikẹ́ni kan ti ẹ̀ ń bẹ tí ń fi nǹkan sẹ́nu ni o bóyá ńlá sùt ni o àbí ń jẹ fúrá ni o kó n bá lè tè gbámú wọ́n níbi tí wọ́n ti ń rìn káàkiri nísìkú wọ́n ti gbá mú o àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní ọkùnrin 7 ní bẹ́nu wọn obìnrin 2 wọ́n ní wọ́n gbá wọn mú o wọ́n ní àmọ́ wọ́n lẹ́yìn tó jẹ́ deputy commander àwọn mujahidi pé wọ́n sọ wípé wọ́n ti fẹ́ lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ o torí pé kí ni gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀sán tó mú yìí pé wọ́n lọ kọ́ wọn bí wọ́n ti ṣe ń gbààwẹ̀ wọ́n tún kọ́ wọn bọ́n ṣe ń gbàdúrà wọ́n kọ́ wọn bọ́n ṣe ń ka kùránì wọ́n sì tún kọ́ wọn
bí yẹn ṣe lè jẹ́ mùsùlùmí òdodo mùsùlùmí gidi tí ó máa pa gbogbo òfin Ọlọ́run mọ́ tipátipá mú wọn lọ lé àbí o ilé ìgbẹnu tán ó lè kínka. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ọ̀rọ̀ eléyìí tó lágbára o kódà wọ́n ní àwọn Donald Trump nínú àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n mọ̀ ti gbẹ́sẹ̀ lé àwọn dúkìá kan tí í ṣe ti àwọn ọmọ Nàìjíríà àwọn odidi èèyàn 8 báyìí ni wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá wọn lórí wípé wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé àwọn gan ni wọ́n ṣe agbátẹrù fún àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí ìyún Boko Haram àtàwọn kan tí wọ́n pè ní ìsìnìlì ìyún ASIL ni wọ́n pe orúkọ wọn. Wọ́n ní àwọn tí wọ́n gbámú yìí wọ́n ní àwọn gangan báyìí ni wọ́n máa ń fi nǹkan ránṣẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kò fi ẹgbẹ́ ẹ̀yìn Boko Haram ẹ̀tọ́ ti yín rèé o ntẹ̀ bá tún fẹ́ rà ntẹ̀ bá tún fẹ́ ṣe àwọn ló ń ṣagbátẹrù wọn. Wọ́n ní ìgbésẹ̀ yìí ló wà nínú àtẹ̀jáde kan tí àjọ OFAC àwọn OFAC tó rí sí ọ̀rọ̀ dúkìá ní ilẹ̀ òkèrè tó fi síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní aṣòfin àgbà wọn ní Amẹ́ríkà lọ́hùn-ún ló sọ wípé wò ó gbogbo dúkìá wọn àtàwọn tí wọ́n ti láṣẹ láti máa wọ Amẹ́ríkà bó ṣe wù wọ́n. Wọ́n ní wọ́n ti gbé ẹsẹ̀ lé gbogbo gbèsè wọn pátápátá báyìí. Wọ́n lè wọlé wọ́n lè jáde mọ́. kódà wọ́n ní wọ́n lè wọlé wọ́n lè jáde. Wọ́n bá fẹ́ ṣe nǹkan l'Amẹ́ríkà báyìí wọ́n mọ̀ ọ́rọ́ yàn ni. Wípé dákun bá wò ó jẹ́ni bá ń bẹ́ẹ̀ pé ń jẹ́kì eléyìí. Kódà wọ́n ní wọ́n fẹ̀sùn kàn wọ́n nítorí pé wọ́n ṣe inúbíni sí àwọn Kìrìsìtẹ́nì bí ó ti lè di pé àwọn Kìrìsìtẹ́nì nìkan kọ́ ni wọ́n ń dojúkọ àwọn Boko Haram yìí wọ́n ṣe ń pa Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa mùsùlùmí náà wọ́n ṣe ń pọkùnrin ni wọ́n ń pa obìnrin. Kódà wọ́n ti kọ orúkọ àwọn tí wọ́n gbé ẹsẹ̀ lé dúkìá wọn àtàwọn tí wọ́n gba físà lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí ó dá báwọn wọ́n tó lẹ̀ ní kódà wọ́n ṣe dàgbà sí ni wọ́n ṣe torúkọ òun. Lára àwọn tí wọ́n ní wọ́n ti ẹ̀kọ́kọ́ fi òfin dè l'Amẹ́ríkà lórí ọ̀rọ̀ físà yìí pé wò ó láṣẹ mọ́ òun láti wọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kódà gómìnà ìgbà kan tẹ́lẹ̀ ń bẹ lára wọn. Wọ́n ní gómìnà Kánò ìgbà kan tẹ́lẹ̀ iyùn Rabiu Kwankwaso wọ́n ní ń bẹ lára wọn báyìí o àti ẹgbẹ́ darandaran Mayeti Alakatu Breeders Association of Nigeria. Wọ́n ní àwọn gbogbo àwọn association yìí wọ́n lẹ́tọ̀ọ́ mọ́ o láti wọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n bí ní àwọn ẹgbẹ́ kan tó ń bẹ o tí wọ́n pè ní ẹgbẹ́ Mayeti Alakutali. Wọ́n ní wọ́n pe orúkọ wọn yìí wọ́n ní àwọn eléyìí náà wọ́n ní wọn láṣẹ rárá láti wọ orílẹ̀-èdè Amẹ́ríkà wípé físà wọn kọ́ ya lọ jù sígbó àbí kó sún dànù torí kò tiẹ̀ ní ìwúlò kankan mọ́ fún wọn. Wọ́n ní wọ́n tún fi ẹ̀sùn kan àwọn kan o wípé àwọn yìí iṣẹ́ tiwọn ó tiẹ̀ yàtọ̀ wípé àwọn ẹ̀rọ ayélujára báyìí ni wọ́n fi ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbésùmọ̀mí pẹ̀lú àwọn Boko Haram. Ọlọ́run ó gbà wá Ọlọ́run ó ṣàánú. Wọ́n láwọn yìí ni wọ́n fi ẹ̀rọ bá wọn sọ̀rọ̀ wípé ibi ni ẹ tún lọ o ibi ni ẹ wà o àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń bọ̀ bí ẹ mọ̀ lọ́bẹ̀ ẹ mọ̀ sùn bí Ọlọ́run ó gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Kódà wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tí Amẹ́ríkà gbé ẹsẹ̀ lé dúkìá wọn látàrí wípé wọ́n ń ṣe alamí fáwọn agbésùmọ̀mí. Wọ́n kọrúkọ àwọn náà síta. Wọ́n ní ẹnìkan tẹ̀ ń bẹ́ẹ̀ Ọ̀gbẹ́ni Babastan Olúwọlé Adémúlérò ọmọ Yorùbá ni Olúwọlé wá dẹni tí ò lè wọlé mọ́ ò lè wọ Amẹ́ríkà mọ́. Kódà wọ́n ní bó ṣe lọ báyìí ló ṣe bọ̀ ẹni tó ti ní dúkìá l'Amẹ́ríkà wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ ó jà báwọn àwọn tó bá ti ń ṣagbátẹrù agbésùmọ̀mí kí ló wá kàn. ó yẹ kí wọ́n dá sẹ̀ríà fún wọn. ó yẹ kó tẹ̀ pa wọ́n lójú ẹ̀sìn ni. Wọ́n ní wọ́n tún dárúkọ àwọn kan bẹ́yẹ kódà wọ́n ní Adémúlérò yìí wọ́n ní ó jẹ́ ọmọ ọdún 53. Wọ́n sì ní ìnagijẹ rẹ̀ táwọn èèyàn ń pè é wọ́n ní òní Wọlé Babastan. Wọ́n ní eléyìí wọ́n tẹ̀ tó fi ṣe olórí ibì kan ni. Wọ́n ní òní wọ́n fi sọrí àwọn SDNTK ìlú Amẹ́ríkà. Wọ́n ní Àdàmú yìí ni wọ́n kọ́kọ́ fi ẹ̀sùn kàn wípé òun ló ń kó owó jáde ní kó owó wọlé fún gbogbo àwọn agbésùmọ̀mí. Kódà wọ́n ní kí ọwọ́ òfin tó gbà mú l'Amẹ́ríkà lọ́hùn-ún wọ́n ló ti ń gbìyànjú láti fi bíi $782,000 láti fi ránṣẹ́ sí àwọn agbésùmọ̀mí yìí wípé bóyá wọ́n tún fẹ́ rà bọn àbí wọ́n fẹ́ rà dá àbí wọ́n fẹ́ ra ilé yìí wọ́n ní owó kan gbà mú báyìí kó tó di pé ó rí òun fẹ́ fi owó ránṣẹ́ báyìí
ìsìnkú òfin ló gbé pé eléyìí ò ní rí fi ránṣẹ́ sẹ́ ẹ wò ẹ má jẹ ìtànà wọ́n tún dárúkọ àwọn kan wọ́n ní àwọn kan tiẹ̀ tún wà lára àwọn tó yẹ pé ìjọba gbé ẹsẹ̀ lé dúkìá wọn wọ́n ní Abu Abdullahi Umaru Al-Banawi Abdulmusubu Al-Banawi ó dẹ̀ pàwọ́ sálàwé léyìí wọ́n tún ní ìkan tó bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Khalidi ìkan tó bẹ́ẹ̀ wọ́n ní Al-Banawi ní orúkọ rẹ̀ kódà wọ́n ní Ibrahim. àwọn oṣù ajẹ́ pé àwọn orúkọ tó ń dá ya àdáwọn mọ̀. àdáwọn mọ̀. ló ń dárúkọ àwọn táwọn náà àwọn ní alfa wa. wọ́n ní Ibrahim Ali Al-Azanu Muhammadu Ali àti Maluki ẹgbọ́n ṣé kìí ṣe wípé wọ́n kàn fi ọgbọ́n wọ́n fi ń yí àwọn orúkọ yìí padà nítorí ẹnìkan báyìí. yàrá àwọn méjì tí wọ́n ti kọ́kọ́ dápọ̀ Kwakwanso àtàwọn Fúlàní Mèyétí Àlà àwọn yún gangan ni a mọ̀. àwọn ilé tó tẹ̀ wá dárúkọ yìí kò tẹ̀ wá yé wa ọlọ́run ṣàánú lórílẹ̀‐èdè Nàìjíríà. àmì ìjẹ́ ti pẹ́ o pé kí ni o. ẹ̀yin èèyàn pé El-Rufai from Frank to fire ni o bó ṣe ń bọ́ pò lọ́wọ́ àwọn àjọ EFCC báyìí làwọn àjọ DSS wọ́n ṣe kí ni wọ́n tún he mú pàkán báyìí ni ọ̀rọ̀ ìgbẹ́nu tán o ó lè kẹ́ńkà bẹ́ẹ̀ náà ló pàkàsọ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní nǹkan bí ọjọ́ bíi 4 sí 7 sísìn nìròyìn ọmọ ẹ̀sìn ń jà káàkiri gbogbo ẹ̀rọ amáyélujára wípé El-Rufai pé àwọn ìjọba máa fẹ́ mú bó ṣe ń bọ̀ láti Cairo báyìí nígbà tó fi dé Muritala airport làwọn àjọ DSS ni wọ́n ti rọ̀gbà yí gbogbo bẹ̀ ká ọ̀rọ̀ dìbò lọ yá mi afẹ́ gbé ọ ni àgbé ọ ni ìyẹn ní ìwé tẹ́fẹ́ fi gbé mi ń dà ń kọ́ wọ́n láwọn ò níwèé kankan dání nígbẹ̀yìn gbẹ̀yìn kọ́ wọ́n ní wọ́n sì sí passport yẹ bẹ́ẹ̀ sì ni El-Rufai padà lọlé láyọ̀ àti àlàáfíà nígbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì El-Rufai lọ sórí national TV o ìyún Arise TV níbi tó ti bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ tó ń bè lọ́wọ́ ẹ̀ pé bó lọ̀rọ̀ ẹ̀ ṣe wá jẹ́ kí ló di họ́wùhọ́wù kí ló fa họ́wùhọ́wù ní airport ó bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ọlọ́mọdé àfẹnukọ. El-Rufai fẹnukọ o ó ní pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Nuhu Ribadu tó jẹ́ National Security Adviser NSA pé òun gangan ló pa á láṣẹ o fáwọn àjọ DSS pé kán wá mọ́ òun níyún bá bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé bóun ló ṣe mọ̀ gan ó ní pé ẹnìkan ni o ló táàbù sínú kọ́ọ̀lù ẹ̀ ẹ sáà mọ̀ pé gbogbo kọ́ọ̀ tí wọ́n mẹ́kì òun ìkọ́ni ẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn network provider ó lẹ́nìkan ló táàpù sínú security adviser conversation pé bẹ́ẹ̀ lòun ti gbọ́ òun tẹ́tí sí báyìí ni nígbà tẹ́ni tó jẹ́ national adviser lórílẹ̀‐èdè Nàìjíríà security adviser tó di pé àwọn kan lè máa táàpù sínú kọ́ọ̀lù ẹ̀ ṣé ẹ̀ mọ́rú ewu tí irú nǹkan báyẹn jẹ́ ni ó túmọ̀ sí pé gbogbo bó ṣe ń kọ̀ látijọ́ yìí láti dáàbò gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn kan bẹ́ẹ̀ ń bì kan tí wọ́n ń tẹ́tí sí i ó ní pé kò kí ń ṣèjọba nìkan ló mọ bó ṣe ń tẹ́tí sí kọ́ọ̀lù ó lóun gbọ́ o eléyìí ló wá jẹ́ káwọn àjọ DSS wọ́n á lọ fáìlì ẹjọ́ wọ́n ní 3 count charges báyìí tó gùn gbàràgbàrà ni wọ́n kà sí lẹ́sẹ̀ bó ti sọ lórí National TV wípé òun mẹni tó ń tàpù sínú call conversation Nuhu Ribadu o wọ́n wá ní pé ẹni tó mọ̀ yẹn gangan ó wúlò jáde ó gbúdọ̀ fà á jáde báyìí tẹ́ bá gbàgbé ẹ rí i pé oorun ọjọ́ 3 gbáko báyìí ló sùn lọ́dọ̀ àjọ àwọn EFCC torí wọ́n fi ẹ̀sùn kankan wípé over 4 billion náírà kan pé bó ló ṣe ṣòwò yẹn kó wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọjọ́ bíi 3 báyìí ló ń lò lọ́dọ̀ wọn tó ṣàfihàn ṣàlàyé fún wọn nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n padà yọ̀ǹda ẹ̀ bó ṣe ní pé òun jáde ń bẹ̀ lánàá òde yìí kò mọ̀ pé àwọn àjọ DSS wọ́n ti yí gbogbo agbègbè wọn wọ́n ti yí ipò bí ṣe ń jáde báyìí ni wọ́n gbà mú ṣekún ìbẹ̀ lágbàlá lọ́wọ́ báyìí àbá mi Ọlọ́run bá wa gba El-Rufai yìí ǹjẹ́ ẹ ti gbọ́ o kódà ìròyìn eléyìí ìròyìn ìbànújẹ́ ni o àwọn agbésùnmọ̀mí mọ̀ ni wọ́n ní ṣègbọ́n ní orí ọba kì í ṣorí téèyàn lè mọ̀ ṣe rádaràda ṣègbọ́n ní àwọn alálẹ̀ wọ́n máa ń wà lẹ́yìn àwọn ọba kódà wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n mọ̀ wọlé tọ ọba kan lọ ní agbègbè kan tí wọ́n pè ní Adamo community èyí ò ní Àkúrẹ́ North local government ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ọba
Kẹ́hìndé Fálọdún wọ́n níbi tó mọ̀ jòkó sí níwájú ìta rẹ̀ báyìí pé kò ń gba afẹ́fẹ́ sára wọn kó tó wọ ìyẹ̀wù lọ ibẹ̀ mọ̀ ní àwọn agbésùmọ̀mí wọ́n ní kódà àwọn géńdé ọkùnrin 10 ni wọ́n dé tìbọntìbọn ni wọ́n dé àjàdàjà tógun ni wọ́n mọ̀ fi àgídí wọ ọba yìí wípé dandandandan o á mọ̀ gbé ọ̀nà lọ́ba níbo alẹ́ mi ò lọ́bi kankan kódà yìí tí ọba yìí ti ń la gidi báyìí ni wọ́n bá fa ìbọn yọ àti kẹ̀kẹ́ lára ọba àfi kúkẹ́ àní ọ̀dẹ́ èṣí pọ̀ ní ọba Fálọdún yìí ó dira gidi o lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìwọ tó o bá ti dira kódà ó kù tú ẹni bí adìyẹ kérésì wọ́n ní bó ṣe ń yìnbọn tàkò yìí ní ìbọn padà o ló ń padà níbi tí ó tún padà nígbà tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n gbòjú ara wọn wípé kí ni ń ṣẹlẹ̀ ọba yìí mọ̀ dira gidi ọba yìí mọ̀ dúró tán mọ̀ ní kò mọ̀ fẹ́ gbà fún wa lóòótọ́ àfihàn ni wọ́n súnmọ́ bá o. ó pòórá. àdàbà pòórá kẹ̀ wọ́n gbé orí ọba báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàkan bò ó ẹni tí ń dàkan bò ó ń dàbò ó ẹni tí ń bọ́ lókúta. ọba ọ̀wá lè pòórá ni. wọ́n mọ̀ tú orí ọba yìí kódà wọ́n ní wọ́n tú ọpọlọ rẹ̀ báyìí wọ́n ní wọ́n tú lẹ̀ ní wọ́n mọ̀ padà pa kábíyèsí yìí wọ́n mọ̀ padà pa ọba yìí nígbà tó bá bá wá lè kú àwa tá àwa bá lè kú ń kọ́ àfikọ́ lòun gbà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní tẹ́ẹ̀ bá sì gbàgbé lẹ́yìn kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ti wọ agbègbè ọ̀hún lọ tẹ́lẹ̀ tí wọ́n sì lọ kidnap olóyún kan wọ́n ní wọ́n gbé ní iyún lágbègbè kan náà wọ́n ní Mrs Mary Jésòláyọ̀mí wọ́n ní kódà olóyún yìí wọ́n tiẹ̀ ṣàánú rẹ̀ pé olóyún sínú wọ́n ṣàánú ọmọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n gbé wọgbó lọ ó lò bí ọ̀sẹ̀ 3 ń bẹ̀. ọ̀dájúmọ̀ làwọn. ṣóṣù kankan nù òdìdí lóyún kò lọ antinanta kò ṣe kankan kò tó ń jẹ gidi wọ́n láwọn mọ̀lẹ́bí rẹ̀ ló mọ̀ padà dá owó fún wọn kò fi ilẹ̀ kó tó wá padà báyìí kó tó wá mú ọba wọ́n mọ̀ sí pa ọba o kódà àwọn ní ọ̀gá ọlọ́pàá inú Àbáyọ̀mí Jímọ̀ ó ti ń sọ báyìí o wípé ohun tó bá gbà báyìí òun làwọn fún o wípé gbogbo igbó tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n ń sápamọ́ sí wọ́n ní àwọn òwò ọbẹ̀ náà ìgbà yìí làárọ̀ wọn àwọn nìkan wá kọ́ ni ó tún ṣe é wọ́n ní gbogbo àwọn ọlọ́dẹ pátápátá báyìí gbogbo àwọn àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Tòǹdó wọn kóra wọn jọ o wípé ìjà ti yá báyìí ogun ti wọ̀lú wọ́n ní gbogbo igbó yìí làwọn rí pé àwọn tún yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn tún gbogbo ẹ̀ pébi tí wọ́n sápamọ́ sí àwọn rí pé wọ́n ṣàwọn lẹ́yìn ọkọ̀ọ̀kan ṣàtà tí ò ní wọ́n wá ti ń sọ ni wọ́n ti ń sọ ti pẹ́ o ó sì sọ síta ó ní kí gbogbo àwọn tí ń bẹ lágbègbè yìí inú Agẹmọ community yìí wọ́n lè farabalẹ̀ o wípé wọ́n fẹ́ lórí òróró wọ́n mọ̀ kẹ́rù wọn sá lọ wọ́n ní kò sí ewu kankan mọ́ wípé gbogbo ìdá yìí ni àwọn agbófinró ni wọ́n ti yí ká Ọlọ́run ó ṣàánú k'Ọlọ́run ó gbà wá ẹ̀yin èèyàn Ọlọ́run mọ̀ dáàbò bò wá àmọ̀ ní ṣìrìn àmọ̀ ní kó sọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. ẹ̀yin èèyàn wà ní ìjùmọ̀ àìlọ́ lórí ilé tí a mú wá fún yín lónìí bó lè ṣe rí sí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwú sí káwá comment kẹwàá like ẹ̀sìn máa bá a pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kálé kókó kó dẹ́sẹ̀ kùkú ẹ bá a dágbére fún àwọn ará rẹ. ẹ̀yin olólùfẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin lẹ ń gbọ́ táwa fi rí sọ láì sẹ́yìn kòkòkò sáwa ẹ̀yin ni ẹ̀mí tí a fi ń mí ẹ̀yin látẹ́gùn tá à ń mí lórí ètò yìí etí yín ò ní di ojú yín báyìí kò sì fọ́ ẹ̀yin gan láàmú rí dé bá agbára Ọlọ́run. tó ẹ̀yin yẹn wá àdàbà ọ̀nà ní àsùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ àdàbà atúntìfòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.